Ẹ kú dédé àsìkò gbogbo ibi tẹ́ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde, jẹ́ kí á gbàdúrà bàbá wa ọlọ́run wa olùfẹ́ wa àwọn ọba tó ń ṣẹ́gun fún wa ní gbogbo ọ̀nà, ọlọ́run olùṣẹ́gun wa tó ń gbèjà wa jà ṣe ọlọ́ba fún àánú àtọ́jú rere ńlá láti àrígbà láti rí èní ọjọ́ ìṣẹ́gun mìíràn nínú oṣù ìkẹta. Ògo ní forúkọ mímọ́ yín o ọlọ́run. Gbogbo ogun tí ó wà nínú ayé wa Olúwa bá wa bí wó kó bá wa ṣẹ ní àṣẹwọlẹ̀, àti wípé ọ̀rọ̀ tí a ò gbéyàwó lẹ́nìí kó ṣe ayé ọkàn àti ara wa ní rere, kó má ṣe lòdì sí wa ní ọjọ́ ìdájọ́, nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín ní orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn yìí náà kọ Adéjàre Adébóyè kọ ìní ọjọ́ ìṣẹ́gun ọjọ́ 11 oṣù kẹta. Àkòrí tí a ó gbéyàwó sọ pé Jésù ń ṣe ìtọ́jú. Jésù ń ṣe ìtọ́jú. Àmọ́ àkọ́sórí wa nínú ìwé Pétérù kìíní orí 5 ẹsẹ̀ 7. Pétérù kìíní orí 5 ẹsẹ̀ 7. Ẹ máa kó gbogbo àníyàn yín lé o, nítorí ó ń ṣe ìtọ́jú yín. Nígbà tí a mú bíbélì kíkà wa nínú ìwé àwọn ọba kìíní orí 17 ẹsẹ̀ 1 títí dé ẹsẹ̀ 16. Ìwé àwọn ọba kìíní orí 17 ẹsẹ̀ 1 títí dé ẹsẹ̀ 16. Èlíjà ará Tisbi láti inú àwọn olùgbé Gileadi, ó wí fún Áhábù pé bí Olúwa Ọlọ́run ti wà níwájú ẹni tí èmi dúró, kì yóò sì rí tàbí òjò ní ọdún wọ̀nyí. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọ̀rọ̀ mi, ọ̀rọ̀ Olúwa sì tọ̀ wá wípé kúrò ní iyọ̀ kí o sì kọjá lọ sí ìhà ìlà oòrùn, kí o sì fi ara rẹ pamọ́ níbi odò Kérétì tí ń bẹ níwájú Jọ́dánì. Yóò sì ṣe, ìwọ yóò mu nínú odò náà o. Mo sì ti rí pàṣẹ fún àwọn ẹyẹ ìwò láti máa bọ́ ọ. Màá kọjá lọ sí ẹsẹ̀ 7. Ó sì ṣe lẹ́yìn ọjọ́ wọn ni odò náà sì gbẹ, nítorí tí kò sí òjò ní ilẹ̀ náà. Ọ̀rọ̀ Olúwa sì tún tọ̀ wá wípé dìde lọ sí Sáráfátì ti Sídónì, kí o sì máa gbé ibẹ̀. Kíyèsí, èmi ti pàṣẹ fún obìnrin opó kan níbẹ̀ láti máa bọ́ ọ. Òun sì dìde, ó sì lọ sí Sáráfátì. Nígbà tí ó sì dé ibodè ìlú náà, kíyèsí, obìnrin opó kan sa igi jọ níbẹ̀. Ó ké sí i, ó wí pé jọ̀ọ́ bu omi díẹ̀ fún mi wá nínú ohun èlò kí èmi kí ó lè mú. Bí ó sì ti ń lọ bu omi wá, ó ké sí i, ó wí pé lọ mú òkèlè oúnjẹ díẹ̀ fún mi wá lọ́wọ́ rẹ. Ó wí pé bí Olúwa Ọlọ́run rẹ ti wà, èmi kò ní àkàrà, ṣùgbọ́n ìkúnwọ́ ìyẹ̀fun nínú ìkòkò àti òróró díẹ̀ nínú kólòbó. Sì kíyèsí, èmi ṣa igi méjì jọ kí èmi kí ó lè wọlé lọ, kí èmi kí ó sì pèsè rẹ̀ fún mi àti fún ọmọ mi, kí àwa kí ó lè jẹ́ kí a sì kú. Èlíjà sì wí fún un pé má ṣe bẹ̀rù o, kí o sì ṣe gẹ́gẹ́ bí o ti wí o, ṣùgbọ́n kí o tètè kọ́kọ́ ṣe àkàrà kékeré kan fún mi nínú rẹ̀ náà, kí o sì mú fún mi wá. Lẹ́yìn náà kí o ṣe tìrẹ àti ọmọ rẹ. Nítorí báyìí ni Olúwa Ọlọ́run Ísírẹ́lì wí, ìkòkò ìyẹ̀fun náà kì yóò ṣófo, bẹ́ẹ̀ ni kólòbó òróró náà kì yóò gbẹ, títí di ọjọ́ tí Olúwa yóò fi rọ òjò sí orí ilẹ̀. Ó sì lọ, ó sì ṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Èlíjà o, àti obìnrin náà àti ilé rẹ̀ sì jẹ ní ọ̀pọ̀lọpọ̀ ọjọ́. Ìkòkò ìyẹ̀fun náà kò ṣófo, bẹ́ẹ̀ ni kólòbó òróró náà kò gbẹ, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run tí a ti pàṣẹ Èlíjà sọ. Wáyé ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn yìí náà kọ Adéjàre Adébóyè ní fún wa ní ẹni ọjọ́ ìṣẹ́gun. Ọlọ́run ń ṣe ìtọ́jú fún gbogbo àwọn ọmọ rẹ̀. Nínú ìwé ọba kejì orí 4 ẹsẹ̀ 1 dé 7, a kà nípa opó kan nínú àwọn ọmọ wòlíì, ẹni tí ọkọ rẹ̀ kú, tí ó sì fi sílẹ̀ pẹ̀lú ẹrù ìgbèsè. Nígbà tí àwọn tó jẹ ní ìgbèsè wá, tí wọ́n fẹ́ mú àwọn ọmọ rẹ̀ ní ìgbèkùn, tí kò bá san owó náà, ó kígbe tọ̀ Èlíṣà lọ, ẹni tí ó ní kí ó yá ìkòkò púpọ̀, kí ó sì dà lára òróró ìgò tí ó ní nínú rẹ̀ sínú àwọn ìkòkò náà. Olùpèsè ńlá, ó ṣiṣẹ́ ọwọ́ rẹ̀ o, obìnrin náà sì lè san gbèsè rẹ̀. Ó sì tún gbé nínú èrè òróró náà tí ó tà fún ìyókù ọjọ́ ayé rẹ̀. Nínú ìwé Jòhánù orí 6 ẹsẹ̀ 5 dé 13, Jésù ń bọ́ 5,000 ènìyàn láìka obìnrin àti ọmọdé, pẹ̀lú oúnjẹ ọ̀sán ọmọdékùnrin kan, láti fi hàn pé ó ń ṣe ìtọ́jú. Ó sọ oúnjẹ ọ̀sán di púpọ̀ títí ó fi bọ́ gbogbo ènìyàn, tí apẹ̀rẹ̀ 12 sì tún ṣẹ́kù sílẹ̀. Èyí àti ìtàn púpọ̀ ṣe àfihàn pé Jésù ń ṣe ìtọ́jú nítòótọ́. Jésù ń ṣe ìtọ́jú wa, kì í ṣe nípa àìní wa nìkan o. Ó mọ bí ara ènìyàn ti lè jẹ́ aláìlera tó. Ó sì yẹ
kí ó wà, ó sì yẹ kí ènìyàn kí ó wà kí ara rẹ̀ wà ní pípé láti ṣe ohun tí ó pè wá láti ṣe. Ní àwọn ọdún díẹ̀ sẹ́yìn, ọjọ́ kan wà tí mo dá àwọn ènìyàn lóhùn láti agogo 8 àárọ̀ títí di agogo 6 ìrọ̀lẹ́ nígbà tí mo fi tipátipá jẹ oúnjẹ kékeré kí n tó lọ fún ìsìn ẹ̀kọ́ bíbélì. Nígbà tí mo padà dé sí ọ́fíìsì mi, àwọn ènìyàn tún ti ń dúró dè mí láti rí mi. Mo gbàdúrà fún àwọn ènìyàn títí di agogo 10:30 lálẹ́. Wọ́n sì sọ fún mi pé ó tún sì kù ènìyàn 10 tó sì ń dúró dè mí. Ní ìgbà náà ara mi ti ń ro mí, ó sì ti rẹ̀ mí. Mo béèrè lọ́wọ́ Olúwa fún ohun tí màá ṣe. Ó wí pé o kò nílò láti dúró láti gbàdúrà fún wọn. Jókòó, fi ọwọ́ kan orí wọn, sì jẹ́ kí wọ́n máa lọ. Wọn yóò sì gba iṣẹ́ ìyanu wọn. Ó yà mí lẹ́nu. Mo wí pé Olúwa, ó sọ pé mo lè bá ọ sọ̀rọ̀, ìwọ alágbára, kí n máa bá ọ sọ̀rọ̀ lórí jíjókòó. Ó fèsì, òun ti rìn nínú ayé gẹ́gẹ́ bí ènìyàn rí, òun sì mọ ìtumọ̀ kí ó rẹ ènìyàn. Jésù mọ àìlera wa ó sì ń ṣe ìtọ́jú wa. Ó ń ṣe ìtọ́jú nípa wa gidigidi. Ìwé orin Dáfídì orí 114 ẹsẹ̀ 14. Ó ní àlùfáà gíga wa, ẹni tí ó ní ìmọ̀lára àwọn àìlera wa, nítorí òun náà kọjá ohun kan náà tí à ń là kọjá nísinsìnyí. Ìwé Hébérù orí 4 ẹsẹ̀ 15. Nínú bíbélì kíkà wa tòní, a rí bí Olúwa ṣe tọ́jú wòlíì rẹ̀ ní gbogbo ìgbà tí ìyàn mú. Kò ṣe aláìní ní gbogbo ìgbà tí ìyàn mú. Olùfẹ́, fi gbogbo ìgbẹ́kẹ̀lé rẹ sínú Ọlọ́run. Ó ń ṣe ìtọ́jú rẹ onítòótọ́, kì yóò sì fi ọ́ sílẹ̀ ní ìgbà kọ̀ọ̀kan. Kókó àdúrà: Jésù, o ṣeun fún ìtọ́jú rẹ tí ò ń tọ́jú mi. Ẹ jẹ́ á sọ pé Jésù, o ṣeun fún bí o ti ń tọ́jú mi nígbà gbogbo. Olúwa, o ṣé síwájú àti síwájú sí. Ẹ túbọ̀ máa ṣe ìtọ́jú mi. Ẹ má ṣe jẹ́ kí n mọ àìní bí ẹ ti tọ́jú wòlíì yín. Olúwa, ẹ máa tọ́jú mi tilétilé tẹbí tará mi. Ẹ má ṣe jẹ́ kí n mọ ìdààmú, kí n má ṣe mọ àìní. Ẹ ṣé nítorí tí ẹ ti gbọ́. Ògo ni fún orúkọ mímọ́ yín Jésù Olúwa wa. Àmín. Ó máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa ẹ̀ kí àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ó dàbọ̀.